Lónìí lórí ètò gbàgede ọ̀rọ̀ nípa ètò ààbò tó mẹ́hẹ̀ náà ni ó ti fẹ́ jẹ́ pé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ gan ní ń jẹ jáde à ń gbójú kò ń bẹ̀ ká lè rí nǹkan míì mú ká tún lè rí míì ìgbéyẹ̀wò ni. Ní àìpẹ́ yìí àwọn ọmọ ológun 7 àti àwọn aráàlú òun náà ni wọ́n dé ọ̀run láti bá àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ní pé wọ́n dọdẹ àwọn agbésùmọ̀mí ìyẹn ní Sokoto wọ́n ṣẹ́bùrú wọn. Nídìí èyí wọ́n ní àwọn agbésùmọ̀mí tó 20 òun náà ni àwọn ọmọ ogun ti iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà ló ń sọ pé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ọmọ ogun méjèèjì tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ àjọṣepọ̀ tako àwọn ISIS wọ́n ní àwọn náà rẹ́yìn àwọn ọmọ ogun àwọn ọmọ agbésùmọ̀mí tó 20 níye. Ṣùgbọ́n lásìkò tí wọ́n ń dọdẹ ara wọn yìí ọmọ ogun 7 ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn. Àwọn aráàlú náà wọ́n fara káásá ìyẹn ní Sokoto nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkèrè la ti ń gbọ́ àwọn ní òkèrè lọ́hùn ni ẹnu ká mọ́ rìnrìn àjò lọ́ọ̀lù kankan ní kálukú ó sì jókòó lé àwọn èèyàn jókòó lé wọn báyìí àwọn agbésùnmọ̀mí sì tún wọlé tọ̀ wọ́n wẹ́rẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n jẹ́ ó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ 39 àwọn akẹ́kọ̀ọ́ 39 lápapọ̀ pẹ̀lú àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé wọ́n jẹ́ 56 òní ajígbé níjọba àbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ní àwọn ajínigbé agbésùnmọ̀mí yìí wọ́n ya bo àwọn ilé ẹ̀kọ́ kan níjọba àbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ wa yìí tó ti wá ń kọni lóminú pé ikú tó ń pojú gbà ẹni òun lọ̀rọ̀ tó délẹ̀ yìí òkèrè la ti ń gbọ́ tẹ́lẹ̀ apá òkè ọya ni wọ́n ti dé Kwara o wọ́n ti dé apá abìkan l'Ondo o ó ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Wọ́n ní kó àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ community high school wọ́n gbé principal wọ́n dàwátì àwọn olùkọ́ níbẹ̀ wọ́n tún gbé olùkọ́ ilé ẹ̀kọ́ Yawota Baptist Nursery and Primary School ìyẹn arábìnrin Mary Àkànbí. Àwọn ará abúlé wọ́n jẹ́ ojú mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà bíi 4 òun àwọn agbésùnmọ̀mí yìí ni wọ́n tún gbé sá lọ tí wọ́n fi bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Wọ́n wá ń rọ ìjọba àpapọ̀ wọ́n rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn olùkọ́ tiẹ̀ ti ṣèwọ́de pé àwọn olùkọ́ àwọn tí wọ́n jí gbé ẹnu iṣẹ́ ni wà tí wọ́n ti lọ gbé wọn. Gómìnà ní àwọn ò ní fààyè gba àwọn ọ̀daràn láti jẹ gàba nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ká ń sọ wípé àwọn ọmọ kéékèèké òun náà ni wá dọdẹ wọn mọ́nú ilé ẹ̀kọ́ wọn yìí pé a ti wà gbọ́ báyìí. Lára àwọn olùkọ́ ọ̀hún fọ́nrán kan ti jẹ jáde tí wọ́n ní wọ́n sì dùnbù rẹ̀ wọ́n pa á. A ti ṣèyí sí léṣù lọ ẹnu iṣẹ́ ẹni àwọn ọmọ tó relé ẹ̀kọ́ ààbò wọn ò tún dájú. Ojoojúmọ́ là ń ka ìròyìn agbésùnmọ̀mí ṣe kú pa àwọn ọ̀daràn. Àwọn wá sọ̀rọ̀ kan gbà àwọn agbésùnmọ̀mí yìí ẹni wọ́n bá torí ọmú tán náà kọ́ ni ó tún di pé wọ́n tún ti wá dáńtọ́ wọ́n ti yíwà padà òun náà ni ó gbẹ̀yìn rẹ̀. Ṣé ló ń jẹ́ àwọn èèyàn yóò pọ̀ ní àbíbò ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi wọ́n mọ̀ ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́. A mọ̀ pé ó ṣẹlẹ̀ a dẹ̀ ti ń sọ lórí ètò yìí nígbà tí wọ́n ti kọlù wọn Sókótó a mọ̀ pé nǹkan méjì ni wọ́n lè ṣe. Wọ́n lọ sókè sí wọ́n lọ já sí Niger Republic tàbí kí wọ́n sún sísàlẹ̀. Tó ń bá sún sísàlẹ̀ wọ́n á wo ibi tí igbó pọ̀ sí tí wọ́n lè farapamọ́ sí tó ti lè máa dọdẹ tó dẹ̀ ti máa rí èèyàn pa. Bonigbó náà tún pọ̀ sí ilẹ̀ Yorùbá ni. Tẹ bá mú látọ̀yọ́ láti forest reserve ẹ mú lọ títí ẹ fi dé Oǹdó. A mọ̀ pé yóò ṣẹlẹ̀. ṣùgbọ́n nǹkan kan tí máa ń
dùn mí lù yìí ni pé a mọ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ a ní ṣe nǹkan kan pa ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ tán a wà máa fẹ́ ṣe nǹkan kan àwọn èyí ti wọnú gbó wa kì í ṣe pé wọ́n ṣe wọ̀ láti bí December January ìdẹ́nìkì ó ti ẹ̀pẹ́ tó ti wà tó ní bí ọdún mẹ́rin àbí mélòó kan sẹ́yìn nígbà tí bàbá Akíntóyè kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá World Congress ni wọ́n ti lo drone pé kó ya fọ́tò ilẹ̀ Yorùbá nígbà ló ti fi hàn pé àwọn agbésùnmọ̀mí àbí àwọn àjèjì wọ̀nyí wọ́n ti wà ní 350 plus ìfàmùlò pé 368 ní location tí wọ́n wà nílẹ̀ Yorùbá kí la ṣe sí kò sí à ń dúró de ìjọba àpapọ̀ tí ò ní nǹkan ṣe pé wọ́n ní nǹkan ṣe o tó bá ní nǹkan ṣe president ààrẹ tó ṣèlérí fún wa wípé tóun bá ti débẹ̀ òun máa yí ètò ààbò padà tí bá sọ léèbó ní new security doctrine and new security architecture ọdún kẹta rèé àti rí tó tá a bá ní new security doctrine ni àti architecture ni ní máa fi ọdún mẹ́ta sọ̀rọ̀ lórí state police ká má ẹ̀ tí gbé òfin tí ó ṣe kalẹ̀ ní àmọ̀tẹ́kùn tí ò níbọn lọ́wọ́ nílẹ̀ Yorùbá àbí irú àwọn ọdẹ wa kì í ṣe ṣàkàpùlà ní mo máa gbé káàkiri láti pàdé àwọn tó ní AK-47 ṣe nǹkan kan mo sì fẹ́ pé àwọn ọba wa ń sìn mo fẹ́ ṣàlẹ́yìn wọn ò lè sọ pé wọn ò mọ̀ pé nǹkan yìí máa ṣẹlẹ̀ wọn ò lè sọ pé wọn ò sọ fún wọn ní ọdún tó kọjá pé tí wọn bá gbé àwọn ìgbésẹ̀ kan wọn a máa gbé ọba nínú ààfin ó dẹ̀ ń bọ̀ bàbá Olúbàdàn ẹ lè sọ pé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ yìí bàbá Ọọ̀ni ẹ lè sọ pé mi ẹ gbọ́ nǹkan tí mò ń sọ yìí torí mo mọ̀ pé ẹ gbọ́ torí mo mọ̀ sí bí ẹ ṣe gbọ́ mo sì mọ̀ sí bí ẹ ṣe gbé ìgbésẹ̀ ẹyọ kan Yorùbá sọ wípé à ń pinní kan ń bọ̀ a máa ń tà wọ́n dé ni. à ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. àdé àwọn dé. toró ní àwọn ìgbésẹ̀ kan gẹ́gẹ́ bí Yorùbá tí a ní láti gbé. tí mi ìbá fẹ́ kí o kọjá ààlà mi ó ní ìgbésẹ̀ tí Yorùbá máa ń gbé. tí mi ìbá fẹ́ kó o wọnú oko mi tó o bá fẹ́ kó o wọnú ìlú mi ó ní ìgbésẹ̀ tí Yorùbá lè gbé. ṣé wọ́n gbé? wọn ò gbé. àwọn kábíyèsí wa ò gbé ẹ̀ káfíyè sọ́tọ̀ ẹbí wọn nìyẹn ó sì mọ̀ pé ẹ̀jẹ̀ gbogbo ẹ̀wọ̀n tó bá lọ lọ́rùn wọn ni ó jẹ́ káwá wo tìjọba wọn lọ Amẹ́ríkà tó bá wa mú ní Sókótó ogún èèyàn tàbí. oníyànjú lọ sọ̀rọ̀ wọ́n pa àwọn agbésùnmọ̀mí ogún wọ́n lé lógún. ṣùgbọ́n wọ́n dẹ̀ pa sójà wa 7. wọ́n ṣẹ́bùrú àwọn ọmọ ogun wọ́n pa 7. aráàlú náà tó wà ń bẹ̀ o. ṣùgbọ́n kò sí sójà Amẹ́ríkà tó bá wọn sowọ́pọ̀ tó kù. ṣé èèyàn ò sọ nǹkan kan fún wọn? àdàpà àkójú wọn
ní bí ọ̀sẹ̀ kan President Trump announce pé igbákejì ISIS worldwide pé nípa àṣẹ òun ní kí àwọn ọmọ ogun Amẹ́ríkà ní Chad area fún àtàkì wọ́n sì pa ààrẹ Amẹ́ríkà ó pàṣẹ fún àwọn ọmọ ogun wọ́n sì pa. Ṣé àwa ò mọ̀ pé ọ̀dọ̀ wa ló wà káàrẹ tiwa ti pàṣẹ láti pa àwọn ò sì dáríjì pé ó ti yíwà padà. àwọn èèyàn wọn ń dáríjì yẹn wọn ń dáríjì terrorist. Ṣé àwọn tó pa là ní kò pa ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ là ní kò dà sílẹ̀ wílé tá à ń sọ nítorí ire yìí ń sìn. Wọ́n ní headmaster kan ìyẹn fẹ́ escape ó fẹ́ gba ojú window jáde wọ́n kọ́kọ́ fìbọn rẹ̀ kú. Wọ́n ní math teacher wọ́n so mọ́gi nínú fọ́nrán tí wọ́n ń sọ yìí wọ́n gé orí ẹ̀. Bàbá ẹnìkan ni ọkọ ẹnìkan ni ọmọ àwọn kan ni. Ó jáde láàárọ̀ lọ ṣiṣẹ́ ni ó ní Ebenezer Obeni à ń jáde lọ lóní Elédùmarè à ń jáde máa jẹ́ ká gbàdé apákó ohun tá ń jẹ là ń wà lọ bàbá má ṣe pàdé ohun tí ó jẹ wá. Àwọn tíṣà yìí pàdé ohun tí ó jẹ wọ́n ṣé ẹ̀bi wọn ni pé wọ́n lọ léèwé ṣé ẹ̀bi ni pé àwọn ọmọ iléèwé tó sọ pé ó fẹ́ tó 40 yìí wọ́n lọ skul kì í tún wá ṣe skul kan ni o wọ́n ṣe secondary school wọ́n tún wá lọ primary wọ́n dẹ̀ ń sọ pé kì í ṣe pé wọ́n gbé mọ́tò wá wọ́n ní wọ́n gbé mọ́tò wá pa àwọn wọ̀nyí o wọ́n ní motorcycle ni wọ́n gùn èèyàn mélòó ni motorcycle máa gbé lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ wá wò iye motorcycle mélòó ló máa gbé 50 people. Wọ́n dẹ̀ gbogbo motorcycle ẹ̀ dẹ̀ ń wọlé ó dẹ̀ ń jáde. A dẹ̀ ní security agencies a ní intelligence agencies. Ọ̀kadà wọn náà sì ń lépo. Ibìkan ni ó ti lépo. Tá a bá wá wòye lítà tí ó lè kúnnú ọ̀kadà kan tó túmọ̀ sí pé kì í ṣe pé ó lè rìn jìnnà kan jù bẹ́ẹ̀ náà lọ. A ní defence intelligence agency a ní Nigerian intelligence agency a ní Department of Secret Service a ní CID a ní police a ní military intelligence a ní social defence. Wọ́n ti gbogbo wọn ẹ̀ dẹ̀ máa ń wọlé wọ́n dẹ̀ jáde. Kì í ṣe nǹkan tó máa ṣe wákàtí kan. Wọ́n ti ń béèrè pé débi gómìnà náà promise wa lọ́kọ̀ òfurufú àwọn ní ó ti dé pé ọkọ̀ òfurufú yẹn ti wà nílẹ̀ wọ́n ń assemble ẹ̀ lọ́wọ́ pé ṣé kí ni òun pẹ́ jù báyìí. Negligence of our security. Torí kí nígbà tó ti ń bọ̀ láti dúró motorcycle kì í kò silent ní máa pariwo so bí motorcycle tó máa gbé 50 people yẹ. Ibìkan ni ó wọlé sí. Ibìkan náà ti kó wọn jìde ibìkan náà ti lọ ra epo kò intelligence wa ò dẹ̀ rí. And bó dẹ̀ ṣe happen ní all over ẹjọ́ bá jẹ́ nìkan gbé gbà míì mo máa ń lè explain ẹ̀ bọ́n gbà tó bá kúnyàn tó tó eléyìí tí wọ́n dẹ̀ gbé lọ́rì wá kì í ṣe mọ́tò náà gbé wọn á gbé motorcycle àbí kí là ń fi drone ṣe. Ṣé a ní drone tó ń ṣe surveillance tá a máa fi wò pé
àwọn tó ń rìn yìí because gbà tí mo ń ṣe area photography mo mọ̀ pé tó bá ya area photography bì kan trailer bó ṣe gùn tó yẹ wàá identify lórí map ká máa ṣe sọ pé bíi 20 motorcycle ìfẹ́ a máa jáde ń di wọn so you will see it. So what are we doing? Kí là ń ṣe? Nǹkan tó kàn wọ́n ni ká ṣàwọlé 2027. Bí gbogbo wa bá tẹ̀ kú, ta lẹ́ jọba lé lórí, ta lẹ́ ṣe president lé lórí, ta lẹ́ ṣe governor lé lórí. All we hear ni pé wọ́n ṣe primary. Àwọn primary school wọ́n ń jí wọn gbé, ẹ̀yin ṣe primary election. Àwọn secondary school wọ́n jí wọn gbé, ẹ̀yin ṣe primary election. Àmì tó kàn ní o. Gádọ́dà jẹ́ kábílárì tó pé mo sọ lórí ètò, wọ́n ti wá jíyàn gbé ìlú mi. Ní gómìnà ní Ọ̀ṣun ní ìgbà méjì. Gbàdá dẹ̀ sanwó tanràn, ọlọ́pàá ló bá wa kó lọ. Tẹ̀sánwó pé agbésùmọ̀mí ó dáa bá wa fèèyàn wálẹ̀ o. Ọlọ́pàá ló bá wa kó lọ. Ọlọ́pàá ní máa tó ọlọ́pàá ò bá báyìí sàn. Ẹni tẹ́ ẹ̀rán lọ ìwọ̀n mú díẹ̀ jókòó síbẹ̀. Àwọn ọlọ́pàá ò lè sọ pé wọn ò mọ bí tí wọ́n wà. Àwọn sójà ò lè sọ pé wọn ò mọ bí tí wọ́n wà. Wọ́n mọ bẹ̀ náà. Nígbà míì gan bóyá nǹkan gba commission. Life wa wà at risk, kò sẹ́ni tó kí à ń pa wa láti president désàlẹ̀. Àwọn tó dẹ̀ burú jù làwọn tó wà lẹ̀ Yorùbá yìí, àwọn ISIS ẹ̀ àwọn lákúrá wa tó wà ní Sokoto, àwọn ló wà lẹ̀ Yorùbá yìí. Àwọn ló burú jù. Àwọn ló wọlé Yorùbá yìí. Nǹkan táwa dẹ̀ ń rò ní pé ta ni ó ṣe sẹ́nétọ̀, ta ni ó ṣe honourable member. Kò sẹ́ni tó ronú pé ta ni ó dáàbò bo àwọn èèyàn wa tí ò lè lọ sóko mọ́. Bàtí Sunday Igboho ṣe tiẹ̀ wọ́n bẹ̀ sí ilé káàkiri ni. Ó padà báyìí Ọlọ́run ti support president fún rò pé president á dẹ̀ fún láyè pé kó lè lọ defend àwọn aráàlú ẹ̀. Gbogbo àwọn tí wọ́n bá ní agbára a ní Ààrẹ Ọ̀nà Kakanfò a ní wọn ò pè ń sí ni. Wọ́n máa ń bẹ̀yàn pé wọ́n pa ìyá ẹ̀, wọ́n pa bàbá ẹ̀, wọ́n pa aráàlú ẹ̀, wọ́n máa ń bẹ̀yàn pé kó lọ defend wọn. Tí wọ́n bẹ Balógun Ọdẹ́rìnlọ́ ní 1847 pé kó lọ kọlu àwọn Fúlàní lọ́sùn ní Òṣogbo, wọn ò bẹ́ẹ̀ wọ́n rán ni. Ní ogun Jalumi nígbà tí wọ́n ní kí àwọn táwọn Ìbàdàn kó ogun tó kọlu àwọn Fúlàní ní Jalumi wọ̀ tí wọ́n dá tí wọ́n ṣe wọ́n bí ọṣẹ ti ń ṣojú, wọn ò bẹ̀ wọ́n, wọn ò kó sí wọn lápò. Ṣé ọ̀nà méjìlá ajá ìjà yìí o. A máa pariwo lé gọ́ọ̀mẹ̀ntì ó kí wọ́n ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. Security architecture kárí. Kábíyèsí Olúbàdàn mọ̀ kó ti dá Ìbàdàn guard. Mo dẹ̀ mọ̀ pé òun gbé ìgbésẹ̀ dáadáa lórí Ìbàdàn. Ṣùgbọ́n Ìbàdàn ní máa dáàbò bo ilẹ̀ Yorùbá. Ìbàdàn ní máa kọjú sí wọn. Má dáàbò bo Ìbàdàn nìkan. Tiwa náà ṣì wà ní ti Ìbàdàn náà síbi à ń gbúrò ọ̀nà tí wọ́n gbé èèyàn lọ́njọ́ níyìn. Ẹni ẹ dé náà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri. Ẹni kan ló mọ̀. Tí ẹ bá lè ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àgbọ̀ lé ní. A sì gbọ́dọ̀ gbọ́. So ìjọba gbọ́dọ̀ ṣe tiẹ̀. Particularly federal government torí àwọn ló ní gbogbo agencies wọ̀nyí pátá. Àwọn ló sì lè yọ̀ǹda pé kán máa kó ìbọn
ammunition fún àwọn wọ̀nyí. State police láti sọ bóyá àgbà tó máa wọlé tán náà máa tó ṣe ni nígbà bá dẹ̀ kú tán a máa jọba lórí òkú. Gbogbo eléyìí tán ń sá káàkiri kò sẹ́ni tó ń ṣèjọba mọ́. ọ̀nà àbáyọ wà dáadáa nítorí pé tẹ́ bá wo incident yìí kì í ṣe the first lélẹ̀, kì í ṣe the second, kì í ṣe the third ní Yorubaland. So ó ti fẹsẹ̀ múlẹ̀. Àwọn òyìnbó ní desperate diseases, desperate cures lè là ń lò fún wọn. I want to advise nítorí pé I'm tired of hearing wọ́n ti pa àwọn èèyàn kan bí, wọ́n ti pa ń bẹ̀ yẹn, wọ́n ti ṣe kíní kan bí wọ́n, and we continue to sympathize. I think that is enough. Actions la fẹ́ rí ń sìn. The first major action tèmi fẹ́ recommend is that the governors of the Yoruba states should quickly hold a meeting now. If they don't want the people to react, they should hold a meeting now and just tell the president at the decide, at the set up kíni wọ́n ń pè kíni police yìí, state police, ọlọ́pàá ìpínlẹ̀, at the set up ọlọ́pàá ìpínlẹ̀ ní Yorubaland. Èmi fẹ́ mọ òfin tó wà nílẹ̀ tó fẹ́ sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀. I want to see that law. I want to see the rule that will say that nobody should set up mobile police. I think we are over dramatizing, we are overplaying the issue. Nítorí pé they cannot be killing people like this. Woman ti bẹ̀yẹn wọ́n ní wọ́n bẹ́ orí ẹ̀, wọ́n dẹ̀ gbé lọ, and we are looking, gbogbo wa dẹ̀ a ṣe ń wò ó. Now the governors of the states should sit up now quickly and hold a meeting, mobilize the executives of the states, and then take a step so that a kàn máa sọ fún àwọn èèyàn ni pé we governors in Yorubaland àti decide àti set up mobile police, kẹ́dẹ̀ take action immediately. If the president does not feel comfortable with it, let him react. When he reacts, ẹ̀yin náà máa react. So this country, it could be this that can lead to the disintegration of the country. A lè máa wò kán máa pa àwọn èèyàn wa anyhow. These people ISIS, they come from Sokoto or from anywhere. They don't have respect for human lives. Why are you wasting your time with them? Mi ò tiẹ̀ rí point kankan. Now the other issue is this. Apart from the state police, the governors should hold a meeting to make use of all the apparatus of security tó wà in Yorubaland. Tí ìlú ìbá máa break into pieces, let it break. There is no reason why you will say you are a country, they kill somebody here, they are killing another person there, they kill some people here in Congo, and we are theorizing. It is it's a step in the wrong direction. Láti máa wò kọ́ dẹ̀ máa pa àwọn èèyàn wa lọ. The other point is this: we have Yoruba warlords. Those days, it took maybe 1 or 2 people in Ibadan and so on to mobilize people
láti take formidable steps láti gba àwọn èèyàn lẹ̀. The government should concentrate, forget if àwa lè decide ní Yorubaland àti ẹ̀ ṣe election, we are not doing election, ṣe election kankan. Let us concentrate on safeguarding our areas. If the others feel that this is a reasonable step to take, jẹ́ káwọn náà join. We are not interested in politics, in telling people come and vote for us, come and do this. Seyi Makinde declared on Thursday his intention, and on Friday they struck in Ogbomoso area. Is this the way we want to go on? Legba. So we want to see that we safeguard our area. We want to see that our areas are safe. Our people can go to the market, they can go to the farms, they can do their work. This way we are going like this. ISIS will take over the Yoruba land. They will take over the whole place, and we are looking. A ní àwọn èèyàn tá a lè lò, a ní àwọn èèyàn tá a lè sọ fún pé yes, please, we are mobilizing you people, come and go into action now. Nígbà tí Sunday Igboho tó ń ṣe kíní jọ́sí, a sọ pé kí ni ọmọ yìí tí ẹ ń ṣe kò tiẹ̀ mọ nǹkan kan, kò ṣe kíní kan. Now we know better. Sunday Igboho will sit somewhere now and he will be laughing. Because when he was taking action, àwọn people yìí wọn kì í ṣe ẹran tó rọ̀ o, wọn kì í ṣe àwọn èèyàn tẹ́kàn lè máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí o. They are people who are determined. Sunday Igboho was shouting. He was going up and down. Àwọn àgbàlagbà ń gbà yẹn wọ́n ní ẹ kí ló ń ṣe bọ́ yìí, kí ló ń ṣe ọmọ yìí, kò tí ì mọ nǹkan kan ní ẹ fílẹ̀ ṣe kíní kan. Now Sunday Igboho will know that what he was saying then, they are coming to realities now. So as far as I am concerned, we should take actions immediately. Enough of sympathies. We are sorry. We are in fact own lanche. In fact lanche. So why don't we take action now? Forget about the presidency, the rule of law and order in Nigeria. Ẹ gbàgbé gbogbo yẹn. Take action now. If anybody wants to say that he's waiting for the National Assembly, he's waiting for the State Assembly, he's waiting for this and that before he sets up mobile police, that fellow is wasting his time. We want to take action immediately. Ẹ ṣé. Kódà ẹ jẹ́ Yemi Farounbi, ọ̀rọ̀ ló délẹ̀ yìí, kí lọ́nà àbáyọ, kí ni kí gómìnà ṣe báyìí? Wọ́n ti ń ṣe press conference lọ́tún lọ́sì. Bó la ṣe fẹ́ ṣe? Ẹnìkan sọ̀rọ̀ Ṣéègùnmi sọ lánàá wípé ó ní ìjọba àpapọ̀ ò ṣe bọ́jẹ̀ fún àwọn agbésùnmọ̀mí kó máa fún wọn lówó. Ó ní ìyẹn ló jẹ́ káwọn náà máa dọ́gbọ́n tó fi ń gbowó nípa agbésùnmọ̀mí. Ṣòwò wọn fẹ́ kákú mọ̀ pé èló ni bọ́jẹ̀tì tí wọ́n ń gbà náà. Nígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ ilé tó fẹ́ rìn káàkiri, kí sì ṣòro ló ti ń sọ, ìjọba dẹ̀ máa wò. Jẹ́ ká padà sí ọ̀rọ̀ yìí. Nígbà tó ń gbé ọmọ ní Kẹ́bí, National Security Advisor ló take over. Wọ́n sọ owó tó yẹ kán san, wọ́n dá àwọn padà. Nígbà tó gbé àwọn ọmọ ní St. Mary's ní Niger, National Security Advisor ló take over. Àwọn ọmọ bò ń ṣiṣẹ́, kò sẹ́ni tó kú, kò sí tíṣà tó kú, wọ́n dá wọn padà. Wọ́n wá gbọ́ wọn lọ́yọ̀ọ́, gómìnà ló ń sá káàkiri. Bó ni National Security Advisor yìí wà?
àbọ̀ yóò ń ṣara ibi tó ti ń ṣe security adviser ni. àfi ṣé ká tún mọ kówó Ọ̀yọ́ wá fún agbésùnmọ̀mí pé kí wọ́n lè bá wa dáhùn èèyàn lẹ̀. Security is a national problem. A dẹ̀ ní national security adviser. Mo dẹ̀ ti sọ ibi méjì tó ṣẹlẹ̀ tí gbogbo wa mọ̀. Kò sẹ́yẹ ẹni tó kú. Security adviser náà ló àná pé wọ́n ti dá wọn padà. Kò ṣe dá sí tọ̀yọ́. Ọgbọ́n tí máa ń lò ń bẹ̀ ọ́n kó wá lò. Kárì. Àbáwa òun ṣara wọn mọ́. Bí kì í ṣe pé kò sí nǹkan tó lè ṣe nígbà míì tí nǹkan ò bá ti burú desperate náà là á ṣe é ká kàn máa wòfin ẹ lọ ra bọ́n fún àwọn Àmọ̀tẹ́kùn kíjọba wa mú yín kí gọ́ọ̀mẹ̀ntì ó ra in bulk. Okay. Each state government mo mọ̀ pé gbà tí Amosun ṣe gómìnà ní Ògùn ó ra AK-47 ó tẹ̀ jẹ́ pé ńgbà tó fẹ́ ń lọ wọ́n á kó fún federal government kó fáwọn ẹ lọ ra each state tó bá jẹ́ 1,000 lẹ́ni ẹ lọ rà ẹ pè fáwọn Àmọ̀tẹ́kùn wọ̀nyí káwá rí ẹni tí ó sọ wípé ṣe ló yẹ káwọn èèyàn wa máa kú káwá wò bóyá àwọn èèyàn wa náà máa kú ni wọn ò ní sọ̀rọ̀. Desperate event leléyìí. Yes. Wọ́n kàn mú máa yẹn wọ́n dẹ̀ so mọ́tò wọ́n dẹ̀ gé orí ẹ̀. ẹ ṣeun dókítà nílùú tó lọ́ba ló ní president. ṣókè. mo fi pé a ti dojú ẹ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn Yorubaland ti dojú ẹ̀. ìjọba ìbílẹ̀ oríire. so àrẹ́dì ń sìn láti gbé ìgbésẹ̀ ẹ má dúró de federal government ẹ ń dúró de national security adviser ẹ ń dúró de forget about all these people. If President Tinubu tó bá feel wípé ó wrong fún Yorubaland láti gbé ìgbésẹ̀ to liberate our people ẹ jẹ́ kó jáde kó wá sọ fún wa pé kí n ṣe lòun prefer pé kí àwọn èèyàn máa kú o ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan we want to see it. So from now on ẹ jẹ́ kí àwọn governors yẹn kàn dìde kàn gbé ìgbésẹ̀ tó máa liberate Yorubaland we want to see it in practical action. ẹ ṣeun. ẹ ṣé gan-an.